tó a kó ojúmọ́ níbi gbogbo tí ọwọ́jà ètò yìí bá dé, a sì káàsán níbi gbogbo ibi tí ọwọ́jà ètò yìí bá dé, a tó káalẹ́ níbi gbogbo tí ọwọ́jà ètò yìí bá ti bá yín. Ẹ dákun, ẹ bá wa wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé orí nǹkan, kẹ́ ẹ tún wá bá wa gbọ́ ètò tòní eléyìí tá a mú wá. A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní, ọlọ́run ọba àjíkí, ọlọ́run ọba àjíyìn, ọba afẹ́nifẹ́re, ọba àjòwàpè, agbénimọ́dẹ̀yìn, afúnimọ́ṣèrègún, ọba lógolọ́lá aníyìlẹ́yẹ, ọ̀gbàgbà tí gbára àdúgbò, abọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ náà fìn. Olúwa tó ọpẹ́ ni fún ọ, àyìn ọ. Ẹ̀ẹ́dẹ́ tòtò níta sáré mọ́ wá ní ráńpẹ́ yìí nídàájì. A kàn fẹ́ fi yànnàná nǹkan kan ni tí ń ṣẹlẹ̀ láwùjọ wa. Ẹ̀rí Yorùbá máa ń sọ ọ̀rọ̀ kan, wọ́n ò ní ibi tó bá yẹ kéèyàn ó ti bá ọgbọ́n, tá a bá bá a gọ̀ ń bẹ̀, a máa jẹ́ kàyéfì sí yàn gan, a máa jẹ́ kàyéfì. Eléyìí àwa láti wá tàbùkù àwọn kan, a sì wá láti wá yẹ̀yẹ́ èèyàn. A fẹ́ lo àkókò yìí láti fi tàn mọ́lẹ̀ àti láti fi gba àwọn èèyàn níyànjú lórí àwọn nǹkan kùdìẹ̀kudiẹ kan tó ń ṣẹlẹ̀ láwùjọ. Òun ló gbé wa wá sórí ètò ní yàjóyàjó yìí. Mo rí fọ́nrán fídíò kan lánàá, eléyìí tó bani lọ́kàn jẹ́ díẹ̀, ó bani lọ́kàn jẹ́, ó bomi tútù síyàn lọ́kàn, ó bomi tútù síyàn lọ́kàn because ọlọ́run ọba tó láyé kó má jẹ́ ká rí kò ṣe dáadáa. Àwọn tá a rò pé Yorùbá ní ẹni agbójú okùnlé kò jẹ́ ní agba, àwọn tá a rò pé ó yẹ kí wọ́n ó jẹ́ aṣáájú rere àbí àwòkọ́ṣe rere láwùjọ wa, àwọn gangan ní ìwà àbàjẹ́ wá sodò sọ́dọ̀ wọn ní gbogbo ọ̀nà tó jẹ́ pé àṣà Yorùbá wọ́n dorí rẹ̀ kodò. Eléyìí tó jẹ́ mọ́ra gan kò fẹ́ sí mọ́ láwùjọ wa. Lílé tá a ti ń pariwo tipẹ́tipẹ́, àwọn tó jẹ́ lẹ́sìn tá a fojú sí pé ẹlẹ́sìn àwọn wọ̀nyí, àwọn eléyìí ó jẹ́ aṣáájú rere lọ́la, àwọn gan ìwà àbàjẹ́ ọwọ́ wọn pọ̀ ju àwọn tí wọn ò gba ẹ̀sìn gbọ́ lọ. Àwọn tí wọ́n ń fi àṣà jẹun, tí wọ́n ń gbàṣà lárugẹ, tá a rí wọn pé òun ni wọ́n fi ń jẹ, àwọn gan làwọn ń bá ìwà àbàjẹ́ yìí lọ́wọ́ wọn jù, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni wọ́n ń dorí àṣà kodò. Lílé tí ń fa kéèyàn fẹ́ máa rò pé kìíní yìí bí ṣe ń rí yìí, ìjọjọ́ iwájú àwọn tá a fọkàn sí pé wọ́n ó tún ọjọ́ iwájú ṣe, ǹjẹ́ wọ́n ó rí tó ṣe bí? Mo rí fídíò kan lánàá, fídíò yẹn ó bomi tútù síyàn lọ́kàn púpọ̀, ó bomi tútù síyàn lọ́kàn púpọ̀, wàláì. Òun ló gbé mi padà wá sórí ètò yìí. Ẹ wo fídíò yìí.
Ta ló mú? Bọ́dá Fẹ́mi ló mú. Ọ̀gá yìí ó tọ́ mi lọ́wọ́. nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ rí ń bẹ̀ nìyẹn. Bobrisky ológba best dressed female níbi program kan tí àwọn òṣèré orí ìtàgé àwọn oní tíátà wa tí wọ́n ń fi eré dára wa tó fi ń dá wa lára yá tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n náà máa ń fi eré kọ́yàn lọ́gbọ́n ní nísìnyí wọ́n kàn fi ń tẹ́ta téèdì àwọn èèyàn ti kú ní ìkọ̀kọ̀sọ́gbọ́n kankan bẹ̀ mọ́. Ìdírísì tó yẹ kí gbogbo wọn mú ká bá wí, Ìdírísì tó pé ìrònú ìgbésí ayé rẹ̀ lọ́pọ̀ bàbá tó bí, Ìdírísì yìí tó sọra ẹ̀dọ́bìnrin òun ni àwọn ní òṣèré tíátà wá sọ di ẹni tí ń gbayì tó gbayì pé òun ló máa sọ́wọ́ jù náà àwọn obìnrin. Ìdírísì ni ọkùnrin ní í ṣe o, Ìdírísì ọkùnrin wọ́n tún wá náà ṣe gbogbo èèyàn wá best dressed female. Ṣé ẹ rí i pé ayé doríkodò Nàìjíríà gan torí ẹ̀ ní gbogbo ayé ṣe ń sá fún wa, gbogbo àgbáyé ni wọ́n ṣe ń sá fún Nàìjíríà, gbogbo nǹkan wa pátá ló doríkodò, kò sílẹ̀ tó nọ́mà. Ṣé gbèsè ayé rèé? Ó tún wá jọmọ Yorùbá àtàtà lẹ́ni tó yẹ pé lágboolé wọn ó yẹ kí wọ́n dá dọ̀bálẹ̀ kan máa nà nígi pé ń ṣe rán ẹ wo kínní yìí nílẹ̀ Yíbò àti àwọn south ẹni ọmọ wọn tá bá ká pọkùnrin àtọkùnrin ń bára wọn lò, ẹ wo nǹkan tí wọ́n fojú wọn rí online tá à ń rí ní gbogbo ìgbà. èmi wọn lù ẹ̀mí àfẹ́ bọ́ arẹ́lẹ̀ tán mú láìpẹ́ yìí tó jẹ́ pé àwọn Yíbò ló mú wọn náà débi pé bọ́ńlẹ̀ Yorùbá ẹ pé wà bàjẹ́ nìyẹn làwa dì mú ní tó jẹ́ pé ó dẹ̀ lòdì sí àṣà wa àti ṣe Yorùbá. Ó lòdì sí gan because ẹ̀kọ́ wo ni a fẹ́ fi ilẹ̀ de àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn wa ọ̀la wípé ọkùnrin dobìnrin òun náà ló gba ife ẹ̀yẹ toró ti wà nínú àkọọ́lẹ̀ bó ṣe wà yẹn ní tó ti bọ́ sọ̀rọ̀ láì ti bọ́ sínú àkọọ́lẹ̀ kò ṣe parẹ́ mọ́ láyé. Tírú ọmọ Fẹ́mi Adébáyọ̀ lọ́la tọkùnrin rẹ̀ bá wọṣọ obìnrin yóò wá máa lù ú, ọmọ rẹ̀ wà máa sọ fún pé òun ti rí fọ́nrán ibi tí bàbá òun ti entertain àwọn èèyàn pẹ̀lú ẹni tí ọkùnrin tó dírẹ́sì bí obìnrin, pé ìdí nìyẹn tó náà ṣe ṣerú rẹ̀. Nínú gbogbo ẹ̀yin tẹ́ ń hó mélòó nínú yóò lè gbàdúrà kọ́ ọmọ rẹ̀ ọkùnrin kó dobìnrin lójú ẹ̀mí rẹ̀, inú yín sì ń dùn, ẹ̀ wá ń gbé fi ẹ̀yẹ fún pé definitely n tó ṣeun nǹkan tó dáa ni. Ilé yìí bani lọ́kàn jẹ́ gan. Kí ni nǹkan tí àwọn home video film industry kí ni nǹkan tẹ́ ń fi aráàlú pè, kí lẹ̀ ń fi àṣà pè gan? Kí ni tẹ́ ń fi àṣà pè? Ẹ̀ fi yé wa wípé n tó bá ti wọnú kálukú ni kó ṣe, ìtumọ̀ rẹ̀ nìyẹn. Eléyìí ó bani lọ́kàn jẹ́ púpọ̀. Ìdírísì tí gbogbo èèyàn ti pariwo mọ ìgbà tí àwọn èèyàn ti pariwo lórí ọ̀rọ̀ ẹ̀, bó tẹ̀ jẹ́ pé àmọ́ pé àwọn alágbára kan ń bẹ behind ẹ̀ tí wọ́n ń sponsor ẹ̀ tí fi ń rí àwọn wà burúkú ìwù tọ́lọ́pàá ò mú tí ò sẹ́ni bọ́ọ̀lì tó arrest ẹ̀. But in fact gbogbo nǹkan doríkodò ní country yìí kò yé mi. Ìjọba ṣòfin wípé ọkùnrin àtọkùnrin tó bá fẹ́ra wọn nǹkan báyìí ni òfin sọ nípa ẹ̀. Obìnrin àwọn tóbìnrin tán bá fẹ́ra wọn nǹkan báyìí lòfin Nàìjíríà sọ nípa ẹ̀. But lájọ́ tí Ìdírísì ti ń ṣe jákujàku yìí òfin ò mú rí. Àdèmọ̀ pé àwọn èèyàn kan wà tán bá ṣe bàjẹ́ papọ̀. Ìyẹn one. Number two, àwọn tí wọ́n ń jí ká máa mọ̀ tí wọ́n pa àwọn ń jí àṣà orílẹ̀-èdè wa àwọn ń jí àwọn ò fẹ́ kó kú, tààrọ̀ pé àwọn ní ń sojú wa níbi gbogbo, àwọn ni ambassador àṣà, àwọn gangan ni wọ́n ń dorí àṣà kodò.
ọ̀dọ̀ wọn ni kíní ìwà ti jẹyọ tí Idris ti wá ń tóbìnrin ti wá ń gba ife ẹ̀yẹ máwọn obìnrin lọ́wọ́. Idris ọkùnrin ń gba ife ẹ̀yẹ pé òun ló máa sọ́wọ́ jù náà àwọn obìnrin wọ́n tó pè lóbìnrin ń bẹ̀ láti pẹ́ ń ṣe fíìmù. tọ́ ibi tí wọ́n dorí àṣàkodòdé lẹ́ẹ̀rí ẹ̀yin ènìyàn mi, mo mọ̀ pé Fẹ́mi Adébáyọ̀ yóò rí wí tílẹ̀ bá mọ́, torí mo mọ̀ pé ayé ò ní fi lọ́rùn lẹ̀ pẹ̀lú ohun tó dánwò yìí, pẹ̀lú ohun tó dánwò yẹn. Bùkọ́lá Arúgbáwá ń bẹ o tó fáìn tó ṣe dodo tí dúdú ẹ̀ jáde dáadáa ẹ̀ fún nífi ẹ̀yẹ. Ìyá eré wà ń bẹ tí ń challenge Idris ń bẹ, ọmọ tó fáìn dáadáa. Ìyàwó kí lórúkọ ẹ̀ àjẹ́ àbí kí náà gbórúkọ bọ̀bọ̀ yìí ẹ̀ rí fi ẹ̀yẹ fún. Idris tó lọ bóra tó kó gbogbo tọ́kàkísà sọ́yàn tó ṣèdí òun lẹ wá rí fi ẹ̀yẹ fún. Ilẹ̀ fi mọ̀ pé kì í ṣe gbogbo àwọn èèyàn tẹ̀ ń wò tí ń rìn ojú títì Nàìjíríà ló nọ́mà. Ibi tẹ́ bá wá categorize Fẹ́mi Adébáyọ̀ sí mo fẹ́ mọ̀ ṣe lára àwọn èèyàn tó nọ́mà Nàìjíríà ni àbáwọn tí ò nọ́mà, because láti mọ embrace abnormality, láti mọ dírẹ́sì nǹkan tí ò nítumọ̀ ní society. Ẹ̀yin ènìyàn, ìdájọ́ dọwọ́ yín, àwa ò ní sọ jù báyìí lọ lórí ìyẹn. Lórí fọ́nrán tí mo tún rí lánàá, kíní kan jọ mí lójú lára bí tán ti bà ayé Áfíríkà jẹ́ tó yẹ kí gbogbo wa kájọjọ mójútó, tí mo fẹ́ kí gbogbo wa kájọjọ mójútó, tí wọ́n mú Áfíríkà tí wọ́n sọ wá di ẹ̀dùn arinlẹ̀. Chọ́ọ̀chì kan ni wọ́n dẹ̀ mú obìnrin kan, wọ́n gbé sínú pósí níṣẹ́ wípé wọ́n fẹ́ jí òkú dìde. Ṣé mọ̀ pé látijọ́ tí Pásọ Kristi ti sọ̀rọ̀ pé òun jí òkú dìde bá gbogbo chọ́ọ̀chì pátá ti bẹ̀rẹ̀ sí ní jí òkú dìde láwọn ibi tó yẹ kí káti ké sára lórílẹ̀‐èdè nìyẹn. Mi ìmọ̀ báwọn yẹn ṣe wá wà gọ́líbùdé lẹ́vù yẹn, bí àwọn bóyá àwọn ìgbọ́ròyìn ni o, bóyá wọ́n dẹ̀kọ̀ láti mọ́ change ni, pé bóyá gbèsè ayé yẹn ló normal, I don't know. Wọ́n mú ìlùbọ́ wọn kù sára obìnrin yìí nínú pósí. Bí pásítọ̀ ṣe jí òkú tí wọ́n jí nísìnyìí bó ṣe kíjó mọ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí níjó tínú rẹ̀ ń dùn tí ń dúpẹ́ pé òun jí padà, mo bú sẹ́rìn. Ṣé báyìí làwọn èèyàn gọ̀ tó láfíríkà ni? Ṣé bí èèyàn dúdú ṣe gọ̀ tó rèé? Ó wà lára àwọn nǹkan tí mo fẹ́ ṣàfihàn rẹ̀. Nǹkan tó fẹ́ kẹ́ ẹ̀ wò nìyẹn. Ẹ̀ẹ́dì kọ́ ọmọbìnrin tó wà ní pósí yẹn ó dìde nísìnyí. Ṣé ẹ ti rí báyìí? Ọmọbìnrin yẹn ló dìde yẹn, òun náà wá kíjó mọ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní jó pẹ̀lú wọn. Òkú ló dìde tẹ́ rí ìlùbọ́ lára rẹ̀ yẹn o. Òkú náà da ìlùbọ́ lé lórí rẹpẹtẹ tó dìde olówó àná pósí yìí pẹ̀lú ìlùbọ́ lórí. Yóò dìde sìn tẹ́ẹ̀rì tí gbogbo yín ó bú sẹ́rìn. Òkú bá dìde, òkú lẹ̀ ń wò wọ́n o, bókú ṣe bẹ̀rẹ̀ sí í jónú tó kù ń pòyì. Ọ̀pọ̀lọpọ̀ èlùbọ́ tó yẹ káwọn èèyàn fi jẹ sàárì ni wọ́n dà sórí òkú. Tó ibi tá a bá orílẹ̀-èdè ìdè nìyẹn. Then àfáà mi kan lára àwọn
information tí mo fẹ́ mú wá nípa títa àwọn tó wà gọ́líbù nípa ẹ̀sìn dé nìyẹn. Ara àwọn ìṣòro tó dé bá èèyàn dúdú nìyẹn. ẹ̀yin náà ẹ wò ó di méjì. Àwọn kan wọ́n ń pọ́n ọkùnrin lóbìnrin, àwọn kan ń jí òkú dìde nínú pósí nítorí pé Jésù jí òkú dìde. Àwọn náà bẹ̀rẹ̀ sí ní jí òkú. Wọn ò wá lọ sí tẹ́ǹtì wọn kí gbogbo òkú tó ti kú kí wọ́n lọ rèé mọ́ jí wọn. Mohbad kú lórílẹ̀‐èdè yìí tó dún gbogbo èèyàn gan, tó jẹ́ pé gbogbo àgbáyé ló fẹ́ bá wa dá sí ikú Mohbad. Ààrí kankan ni wọn kó jáde ńgbà náà kó jí Mohbad o. Ààrí o. Òkú ìyá elélùbọ́ kan ni wọ́n jí tákẹ́ èlùbọ́ sí gbogbo orí rẹ̀. Èlùbọ́ tó yẹ káwọn èèyàn fi jẹ sàárì. Ẹ mú ẹ lọ wéèsì ẹ̀ nínú pósí. Ọlọ́run ó dáa. Ìyẹn báyẹn àáfàá Kíìmù àwọn náà wá tún ṣe nǹkan nìkan tó kàyéfì sí mi lánàá. Wọ́n gbé fídíò kan jáde, wọ́n sọ̀rọ̀ ń pa arábìnrin kan ní Saudi tó ń pe Nàìjíríà tí ó ní àwọn ará Nàìjíríà tí wọn ò fún ní visa umra, pé àwọn Lárúbáwá pé wọ́n regret pé wọn ò fún Nàìjíríà ní visa, pé ọjà wọn ò yá lọ́hùn-ún. Ó túmọ̀ sí pé ọjà ní Nàìjíríà ló ń rà ní Saudi, kì í ṣe pé wọ́n ń lọ bẹ̀ láti lọ ṣẹ̀sìn. Ibi tá ìfọ̀n fi mọ bọ́pọ̀lọpọ̀ yẹn ṣe rí nù. ṣé ń gbọ́ gbogbo alásanwó físà alábẹ́ lọ sílẹ̀ láti kọ́ dì ní haram ní Saudi, wàláhì àwọn alárọ́wọ́ wọn tilẹ̀kùn ni wọn fún kankan ní físà ní Nàìjíríà, àwọn àfẹ́ lè kankan físà Nàìjíríà. Wàláhì gbogbo ẹni tó fẹ́ lọ ṣe umra ní 2024 yìí nínú Ramadan àtàwà yìí, àwọn àfẹ́ lè kankan físà láti Nàìjíríà. Ṣùgbọ́n gbogbo àwọn other countries wọ́n fún wa láyè, wọ́n fún wa ní físà. Kí ló dé tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ tí gbogbo àgbáyé bá ṣẹ̀ Nàìjíríà lè fi máa bì? Kí la ṣe gan? Gbogbo ẹ̀yin aláburú ẹ̀dá náà tẹ́ wà ní Nàìjíríà tó yẹ pé ilẹ̀ máa ń dojú ti Nàìjíríà káàkiri gbogbo àgbáyé, ẹni náà lọ ṣọ́ra pẹ̀lú ìwà burúkú ọwọ́ yín. Àwọn Saudi ò fún wa físà láti wọ haram wá, láti wá sílẹ̀ láti kọ́dìrì, láti wá ṣe umura. Ṣùgbọ́n Ọlọ́run ọba náà dá fáwọn náà. Àwọn náà tà ẹgbẹ́ rẹ̀ àǹtí wa kan bẹ lọ́hùn, wọ́n fún alábọ̀, àwọn Lárúbáwá, àwọn mèsì wa, gbogbo náà ń béèrè wa pé àwọn Nàìjíríà wà ní àwọn ọ̀tá gbogbo ọjà táwọn kó kalẹ̀ àwọn ọ̀rẹ́ ní béèrè rẹ̀, ẹgbọ́rọ̀ yẹn nu ọmọ ìyá wa ti ń bẹ lọ́hùn. Ìlú Saudi làwa wà yìí, ọjà Saudi làwa yìí. Ọlá pé wọn jẹ́ kí Nàìjíríà kó wọlé fún Ramadan tí wọ́n ti wọlé. Gbogbo àwọn fífún gáúdà mọ̀ pé Nàìjà ò tí wọlé. In fact, kí ló kan Nàìjà? Àwa tá a mọ̀ là tó wó kọ. Àwa lára nǹkan ju orí tiwa lọ́sẹ̀ kó gbogbo ẹ̀ kalẹ̀ báyìí. Nàìjà bá dé ní ìsìn wọn ò rà ṣàràṣàrà ní ló kálukú ò bá tiẹ̀ lọ. Ṣé ẹ rí tó ṣẹlẹ̀? Wọ́n fìlì impact pé Nàìjíríà wá sí Saudi wá ṣe umura. Àwọn NEPA ti múná wa lọ, kọ́lọ́ ṣàánú wa. Ara àwọn kùdẹ̀kùdẹ̀ orílẹ̀-èdè náà nìyẹn, kọ́lọ́ ọba láàánú kó bá fáwọn tí ń ṣètò, kó bá fún wọn ṣe. So kọ́lọ́ ọba láàánú, ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní kó ṣàánú wa lórílẹ̀-èdè yìí. Ṣé ẹ ti rí ibi tí àwọn ọmọ wa, ibi tí ròrí wa lọ? Ìròrí ọmọ orílẹ̀-èdè yìí bí ròrí wa ṣe rí nìyẹn. Gbogbo nǹkan ò balance báyìí, ó dorí kodò. Kọ́lọ́hun tó bá wá tó láyé kó tètè ṣàánú wa, kó má jẹ́ kó pẹ́ jù táwọn èèyàn fi mọ ibi tá a ti ń ní problem. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ.